káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délérò, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. gbogbo ènìyàn ẹ jẹ́ ká jọ ṣe àjọyọ̀ ìdúpẹ́ ìkórè ti Temple of Salvation CNS Church aládùúrà London UK, níbi tí agbára ọ̀gá ògo Jehovah ti ń gbani tó ń túni sílẹ̀ gbẹ́ni dìde sọni di alábùkún fún ní gbogbo ìgbà. àti roko àti fúrúgbìn àkókò nìyí láti kórajọpọ̀ ṣe ìdúpẹ́ ìkórè pẹ̀lú àkòrí Unstoppable Jehovah tó máa wáyé ní ọjọ́ Sunday ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún yìí ní aago 4 ìrọ̀lẹ́ with music, dance, preaching, drama and lots more. We will be celebrating 8th harvest and Thanksgiving of Temple of Salvation CNS Church, Aladura, situated at UK, London, with the theme Unstoppable Jehovah. Date 8th December 2019 by 4 p.m. at the Wilson Club, Onse Street, off Edatin Road, London South East 15, 1HB. Ìsọjí ọlọ́jọ́ mẹ́ta la máa ṣe wọnú àjọ̀dún. Wednesday 4th December is revival by 7 p.m. to 11 p.m. with the theme Unstoppable Jehovah. Thursday 5th December is Women's Day by 7 p.m. to 11 p.m. The Blessing of Brokenness. Friday 6th December is Youth Program by 7 p.m. to 11 p.m. Champions for Christ. Mother Senior Prophetess Temidola Salami Ogudihimo is the host with other anointed ministers of God. Fún àlàyé àpèjúwe àti ẹ̀bẹ̀ àdúrà ẹ lè pe nọ́mbà yìí +447411017062. Jésù lolúwa. Bàbá òṣèlú, ẹrú bá mọ̀ ní òní ìdádúrà.
mi sáfà rẹ̀ òdòdó rẹ̀ mi. Ó ti là mí sáfà rẹ̀ òdòdó rẹ̀ mi. Ọlọ́run ò jáàjì ọba ọba lè wí ẹ̀ṣẹ̀ ìwọ ló fi mí lọ́kàn balẹ̀ wípé kí n má bẹ̀rù alágbàwí bàbá àgbà mi yọ ẹlẹ́gbòrò kẹ́ bàbá bá mi ṣe ìwọ ló ṣoore àná oore ìṣìnàlù ọdún táwa yìí ìdájú tó pọ̀ ń bẹ́pẹ́ wá sí ṣètò láì bàbá wa gbàkóso. Ọlọ́run ò bàbá òun yóò bá wù káyé wí ohun tó bá wù kán sàn èmi yóò máa wò wọ́n ẹni tó bá kà ṣe bí òun ló ní ìrora iṣẹ́ táwọn bá nìyẹn ẹni iṣẹ́ máa fẹ́ síwájú o. Ọlọ́run ayọ̀ bá mi ṣe ohun tí mo rò wípé ó lè ó ti ṣe bàbá mo mọ̀ wípé èyí tó bá kù láyànjú ọ̀rọ̀ ayé mi dákúndàbọ̀ má gbàgbé mi lóore. Mo ta ibà sọ̀rọ̀ dáná wọ́n fi kó ẹ̀rọ lọ́jà àwọn alámọ̀ tá a ṣe fún wọn sẹ́yìn sẹ́yìn ayékẹ́lẹ́. Tèmi tó mi lẹ́rù lọ́jà tèmi tó mi lẹ́rù tèmi tó mi lẹ́rù lọ́jà fún ẹ̀dá bọ̀ ẹ má fi kún. Ṣẹ́rí tí 80% ẹ̀dá láyé tí wọ́n bá ti fẹ́ràn mi èmi ti fi 20% tó kù wọn sílẹ̀ fún wọn kó máa gbé mi. Ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Ṣé ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn fúkẹ́fúkẹ́? Ọ̀rọ̀ kan já mi lọ́kàn jẹ, ó gbé mi lọ́kàn gidi gan. Ọlọ́run bá mi ṣe tèmi láìpẹ́ láì jìnnà. Ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. Láìpẹ́ láì jìnnà. Ẹ̀rọ wà láìpẹ́ ọpẹ́ ńlá. Láìpẹ́ láì jìnnà. Láìpẹ́ láì jìnnà. Ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. Láìpẹ́ láì jìnnà. Ẹ̀rọ wà bá mi dúpẹ́. Tó jẹ́ wípé ẹ ó jẹ́ àjẹyọ̀. Ẹ ó tún dé ìmọ̀lẹ́. Bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi bẹ́rù bá mọnúrò yóò mọ̀ pẹ́ dùn torí pé àwa mọnúrò náà la ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi ọba tó mú wa wọnú àkàsọ̀ kejìlá ọdún à ń gùn bọ̀ láti àkàsọ̀ kínní kejì kẹta à ń gùn bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwa gùn dórí èkejìlá èmi là wá níyọ̀ sí èmi là ní dúpẹ́ sí lọ́wọ́ Ọlọ́run torí pé bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà ló ń rí fún wa Ọlọ́run ọba tó fi ààbò rẹ̀ bò wá àtẹ̀mí àtẹ̀yìn tá a tún jọ wọnú oṣù December láyọ̀ àtàlàáfíà bẹ́rù bá mọ̀nú yóò mọ̀ pẹ́ dá. Ẹ ó jẹ́ àjẹyọ̀, ẹ ó tún di ìlọlẹ̀, ẹ tún ti kèwé lọ. Ẹ ó jẹ́ àjẹyọ̀, ẹ tún ti kèwé lọ. Ẹ ó tún di ìlọlẹ̀, ẹ ó jẹ́ àjẹyọ̀. Torí ìdí èyí náà la ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè ọba mi ilẹ̀ ọba mi àárín ọba mi ọlọ́wọ́ gbogbo rọ ti yọ ọmọ rẹ̀ nínú ìdààmú nínú ìṣòro nínú ìfòòró ayé Ọlọ́run ọba òun náà la mọ̀ ń gbéga la mọ̀ ń fìyìn fún òṣùbàrẹ̀ rẹ̀ ó dá sáàkì rẹ̀ ọba tó tóbi àró àmọ̀ gbé yín ga lónìí torí pé ẹ̀yin ni Ọlọ́run torí pé ẹ̀yin náà lẹ́ẹ̀mọ wà nígbà táyé ò ní sí mọ́ torí pé ẹ̀yin náà lẹ́ẹ̀tì ń bẹ ká tó dáyé ẹ̀ tún máa bẹ nígbà táyé ò bá ní sí mọ́ alágbàlá àdéwúre ọba mi aládé àlàáfíà mọ̀rímọ̀rí ọba tí mọ̀rí ẹ̀dá mọ̀rímọ̀rí ọba tó mọ̀yún inú ògbé mọ̀rímọ̀rí ọba tó mọ̀yún inú ènìyàn mọ̀rímọ̀rí ẹ̀dá ọba tó mọ gbogbo tó sì lè ṣe ohun gbogbo ìbàrẹ̀ lónìí àtẹ̀rẹ̀ rẹ̀ kárí ayé ọba mi òjìlógo ṣògo aṣògo bó ti wù ni mọ̀ ń ṣògo rẹ̀ fẹ́ dá wọn lọ́ba tó dára bí eléwé náà lọ dára bí aláṣọ ọlọ́wọ́ ọba mi ìbàrẹ̀ lónìí ọ̀pá tí ní kalẹ̀ ọkọ̀run ọlọ́wọ́ ọba mi náà ní jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí rẹ̀ ọba tẹ̀rẹ̀ rẹ̀ kárí ayé ìwọ náà la fi gbogbo ọpẹ́ yìn fún lónìí mo ṣèbà lọ́dọ̀ rẹ ọba mi akiriṣore. Ẹ ó tún di ìlọlẹ̀. Ọlọ́run kò gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Bí Jésù Kristi bá gbàdúrà mi, ìbá lè ṣe tèmi lọ́sùn. ìbá ọlọ́wọ́ bá mi ìbá gbogbo ènìyàn mojúbà gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ nínú ilé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà
ìbà oyún inú ìbà àṣẹ́ẹ̀dí ọmọ ọwọ́ ọmọ ìrìnsẹ̀ gbogbo ìbà gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí nínú ilé mo ṣèbà oyún inú mo ṣèbà arúgbó ilé àgbà ilé ọmọdé ilé gbogbo ẹ̀yin omidan o gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú sànmọ́rí aláfẹ́ gbogbo yín pátá náà ni mo kí gbogbo ẹ̀yin bọ̀rọ̀kìnní ọlọ́rọ̀ mo kí gbogbo yín pátápátá pé ẹ kú ojúmọ́ rẹ tó mọ́ wa lónìí ìjẹ́ ẹkú ilé báyìí náà làákàrà alẹ́ ẹ̀rẹ̀ wá làákérò ọ̀nà ẹkú ọjọ́ méjì mẹ́ta náà làákérè ẹni bó bá tọ́jọ́ méjì mẹ́ta tá a ríra wa èmi kì í gbèdégbèjọ mò ń lù yín lọ́gọ̀ọ́ ẹnu wípé ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú àjálẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà ẹ sì tún kú oṣù tuntun oṣù aláyọ̀ oṣù ìdùnnú oṣù ìgbéga oṣù ìṣelógo oṣù ire èmi àti yín tí a ó ra àánú gbà oṣù December ti ṣe oṣù kejìlá nínú ọdún 2019 ó náà ni oṣù tó kásẹ̀ ọdún yìí lẹ̀ adúpẹ́ fún oore ọ̀fẹ́ tọ́lọ́run bá fún wa láti wọnú oṣù yìí láyọ̀ àtàláfíà onínà ní ọjọ́ kejì nínú oṣù kejìlá ọdún 2019 òní ní ọjọ́ Monday ọjọ́ ajé wọ́n ní ajé ògúngúlùsọ kò fi lè wá ṣe bùgbé kárájé náà kárájé lò kárájé jẹ kárájé mu kájé owó ọlé wa kò fi lè wá ṣe bùgbé o ká bá wọn lájé lọ́wọ́ ká mọ̀ ṣe lájé lọ́rùn ìjẹ́ mo kí yín o nínú ilé tẹ̀ tí ń gbọ́ mi pé ẹ̀ka àsán ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ̀ bá wà tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí. tó bá sì ṣe tí mo fẹ́ ọlọ́run bàbá ìlúra láìpẹ́ láì ayọ̀ mi fẹ́rẹ̀ dé. bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè gbogbo ẹ̀yin orí adé pátápátá gbogbo èjìgbà rọrùn lẹ̀kẹ̀ èmi mọ̀ kí yín o níbikíbi tí ẹ bá wà mo ṣe kábíyèsí o fún gbogbo orí adé pátápátá nílẹ̀ kóòtù òjìrè ilẹ̀ Yorùbá mo kí gbogbo ẹ̀yin lóyè wọ́n ní adé orí la fi ń mọ bá èjìgbà rọrùn náà la fi ń mọ àwọn ìjòyè mo kí gbogbo yín níbikíbi tí ẹ bá wà kí ẹ pẹ́ kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ gbọ́ mo kí gbogbo yín káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá pátápátá bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ̀yin àfà ẹ̀yin imam ẹ̀yin sheik gbogbo ẹ̀yin prophet and prophetess evangelist ní pásítọ̀ ni mo kí gbogbo yín pátápátá mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin ajígbọ́tọ̀ Ọlọ́run ọba mo mọ̀ kí yín o wípé ẹ kú iṣẹ́ Ọlọ́run ẹ kú iṣẹ́ Olúwa Ọlọ́run yóò mọ̀ sọ agbára gbogbo yín yóò mọ̀ sọ́dọ̀tún lágbára Ṣẹ́dùmarè mo wá kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá sọ́dọ̀ pé Yorùbá bọ̀ wọ́n níṣẹ̀ṣe lágbà mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin má jẹ́ ó bàjẹ́ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé tó kò lè dáa náà lẹ́yìn wà fún mo kí gbogbo yín káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí wọ́n kí yín pé ẹ̀ka àsán nínú ilé yìí wọ́n kí gbogbo ẹ̀yin pèdèpèdè gbogbo ẹ̀yin pèdèpèdè níléeṣẹ́ rédíò tẹlifíṣàn káàkiri ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé lágbára Ọlọ́run àní ṣìwí bẹ́ẹ̀ là ní ṣìṣọ́ o àní tẹnugbó bí ọwọ́ lágbára títóbi àṣẹ Elédùmarè ẹ̀mí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic ọbítẹ́bù ìyá àbàdàn yín náà rèé wọn náà lólí pírẹsẹ̀ntà yín á sọ̀rọ̀ tẹfẹ́ ti mọ̀ràn ìyájú ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá ajímọ̀tàn rẹ̀ jẹ́ wà fún gbogbo ikú èmi náà ni mo kì í káàbọ̀ sórí ètò láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tiwantiwa lára àgbà yìí dá èyí tó fìdí kalẹ̀ sílùú London ní United Kingdom ní àyín níbẹ̀ náà làwọn àti ń gbóhùn sáfẹ́fẹ́ ètò tẹ́ ń gbọ́ yìí ni wọ́n ń pè ní ètò ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá iléeṣẹ́ tẹ́ ń gbọ́ yìí náà ní ìbílẹ̀ rédíò ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí wẹ́bsáìtì www.ibileradio.com lórí tuning radio ẹ lè gbọ́ wa lórí tuning ẹ download tuning lórí app yín ẹ download tuning ńbẹ̀ tẹ́ bá ti download tuning ẹ̀yin kan search fún ìbílẹ̀ rédíò lórí ẹ̀ tẹ́ bá ti download ẹ̀ tán ẹ rí wípé loud and clear báyìí náà lẹ́ẹ̀ máa gbọ́ mi ní orí ètò bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ yìí gbogbo yín náà pátá ni mo kí o níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà mo kí yín ẹ̀kọ́ ọrọ̀ ajé lónìí ajé àrìtàjẹ ṣe o àràjẹ jẹun àrìmọ̀ nílò gbà àníbàláyé fọwọ́ tí mo kí gbogbo yín pátápátá
gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù gbogbo ẹ̀yin káràkátà òṣìṣẹ́ ìjọba ní ọkọ̀ ọba àdàbàkùn ní ṣàyín lẹ́sẹ̀ o lágbára ọlọ́ gbogbo ẹ̀yin ọmọ iléèwé àti gbogbo yín pátápátá ọgbọ́n ìmọ̀ òye lẹ́dùnmarè yóò bá wa fi fún yín agbára àṣẹ Èdùmàrè àti gbogbo yín níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv náà rèé ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ọ̀nà ló tún ti gorí afẹ́fẹ́ báyìí níbi tá a ti máa ń ṣera wa létí ìpele mẹ́ta abala mẹ́ta náà lètò yìí a ní abala àkọ́kọ́ tí ṣe abala ọ̀rọ̀ ìṣítí a ní abala ìkejì tí ṣe abala ìdílé aláyọ̀ abala kẹta náà ní abala àṣà àti ìṣe ilẹ̀ yorùbá àmọ́ lónìí ẹ má bínú sí mi torí pé ọjọ́ ti ṣe bí ẹni lọ díẹ̀ torí technical problem ni ó yẹ kí n ti wòrí ètò látàgò kan ó ṣeé ṣe lónìí kó jẹ́ pé abala méjì náà láàlè mẹ́nubà lórí ètò fún tòní ẹ má bínú sí wa ẹ ti mọ̀ pé gbogbo àwọn nǹkan ẹ̀rọ tá à ń lò yìí àwọn gan lọ̀gá wa tán bá kọ̀ tán bá láwọn òṣìṣẹ́ kò sí ń táàsì àmọ̀ tù wọ́n náà láàmọ̀ bẹ̀ wọ́n kí ọlọ́run ọba kó ṣàánú fún wa mo kí gbogbo yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí pé káàbọ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan kájọ gbádùn ètò tòní mo kí gbogbo ẹ̀yin silent listener silent watcher wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní gùnmẹ́rin àgbáyé gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ mi lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa tv ẹ máa gbọ́ mi ẹ máa wò mí bẹ̀ lórí Facebook page wa ìbílẹ̀ rédíò and television tiwantiwa UK ẹ máa wò mí bẹ́ẹ̀ náà ni ẹ sì máa gbọ́ mi mo fi àsìkò yìí mo fi kí bàbá mi Ọlálékan Fábáyọ̀ Ọ̀tún Apàṣẹ mo kí yín o wọ́n ní ẹ kú iṣẹ́ mo kí yín o ẹ kú dédé àsìkò yìí Akeem Adétúnjí Adéyanjú mo kí yín Ọlátẹ́pọ̀ Aláṣepé mo rí yín bẹ́ẹ̀ Murphy Abíọ́dún Bobby JJ brothers èmi nìkan mo kí yín ó tọjọ́ méjì mẹ́ta Táíwò Alágbàlá mo rí yín bẹ́ẹ̀ ń wo bàbá mi Wẹ́là Ọlá mo rẹ́yìn náà ń bẹ̀ Ajíbọ́dá Abdullahi Ayédè mo rí yín Olúwakẹ́mi Ṣítù mo rí yín bẹ́ẹ̀ ń lórí ètò pé ẹ kú ojúmọ́ fún tòní brọ́dà mi Ọlá unif mo rí yín bẹ̀ gbogbo yín pátá náà ni mo kí Ayọ̀délé Joyce Yusuf mo rí yín káàbọ̀ sí orí ètò yìí ẹ wá kan fìdílé nǹkan táyì náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi ṣíà ẹ láìkì ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín sí orí ètò pé káwọn náà wá ṣe kí ni kan wá jẹ gbádùn ètò káwọn náà wá kọ́gbọ́n lórí ètò fún tòní kan wá kọ́gbọ́n lórí ètò fún tòní abala àkọ́kọ́ lórí ètò náà ni abala ọ̀rọ̀ ìṣítí wa tá a fi kọ́kọ́ ṣíra wa létí lórí ètò abala kejì tá a mú wá lónìí náà ni abala ìdílé aláyọ̀ abala àṣà wa àmọ̀sọ́ di ìjọ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run abala àkọ́kọ́ lórí ètò lónìí náà ni abala ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣíra wa létí lórí ètò lónìí mò ń bọ̀ náà. ẹ ṣeun ìyá mi Olúwakẹ́mi Ṣítù mo kí yín bẹ̀ wọn ni ẹ̀ka àsánmà ẹ ṣeun mo kí yín ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò. mo ti ń fàsìkò yìí náà mo fi ń kí gbogbo wa pa àkú palẹ̀mọ́ kérésì tàbá wò lónìí báyìí ọdún kérésì ó ti kù ọjọ́ mẹ́tàlélọ́gbọ̀n báyìí ọjọ́ mẹ́tàlélọ́gbọ̀n ìyẹn 23 days báyìí òun náà ní kérésì kù báyìí kọ́lọ́wọ́n ọba kò jẹ́ ọba wa láyé láàyè àti láàyè dẹ́ra àtẹ̀mí àtẹ̀yìn lágbára ọlọ́run wọn nífẹ̀ẹ́ nìkan kan wá ṣàwátì o wọn ní fi wá palẹ̀ ọdún yìí mọ́ wọn ní fẹ̀jẹ̀ wa wọn ní fi kásẹ̀ December ńlẹ̀ bíbí bá ń bọ̀ níwájú kò ní bá wa bí ń bọ̀ lẹ́yìn kò ní bá wa o lágbára ṣe Èdùmàrè gbogbo ibi kíbi tíbi bá tilẹ̀ fẹ́ wà ọlọ́run ọba yóò bá wa dáwọ́ ẹ̀ dúró lórí àwọn ọmọ wa lórí ọkọ lórí aya lórí ẹbí ara wa ànígbà lẹ́tà ọ̀fà ànígbà lẹ́tà ìbànújẹ́ agbára ṣe Èdùmàrè ẹ ṣeun Bọ́lá Abdul Azeez ẹ ṣé mo kí yín káàbọ̀ sórí ètò yìí. tó bá fẹ́ kí wọ́n bọ́ lọ́mọ jọ tó bá fẹ́ kí wọ́n bọ́ lọ́mọ yọ tó bá fẹ́ kí wọ́n bọ́ lọ́mọ jọ tó bá fẹ́ kí wọ́n bọ́ lọ́mọ yọ. Bẹ́ẹ̀ ni ọmọ ní inú Olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ ó ní bí ọfà ti rí lọ́wọ́ alágbára ó ní bẹ́ẹ̀ náà ni àwọn èwe wá rí kọ́lọ́wọ́n bá kó bá wà dá àwọn ọmọ wa sí gbogbo abiyamọ pátá kọ́lọ́mọjà àfojúsùnkún àwọn ọmọ wa dákun ọdún tí ń bọ̀ báyìí àwọn ọmọ gbogbo wọn náà ni wọ́n mọ bèrè nǹkan kérésì àwa àyá
ẹ mọ̀ pa àwọn dádì ìyẹn tó bá ti ká mọ́ wọn lọ́wọ́ náà ni wọ́n fi ilẹ̀ sórí tébù àwa àyà làásẹ̀ mọ́ páàṣì gbogbo rẹ̀ kọ́ mọ́ bá yọ́lẹ̀ ẹ dákun àwọn ọmọ wa gbogbo tí wọ́n bá fẹ́ fún kérésì níwọ̀n ìgbà tágbára wa bá kálà ìṣe pé bóyá tó àtúnlọ ṣe jura wa lọ ẹ jẹ́ ká ṣe fún wọn ẹ mọ̀ wípé ọmọdé Jésù ní ẹ jẹ́ kọ́mọdé wá sọ́dọ̀ mi ó nítorí irú wọn ní ìjọba Ọlọ́run ọmọdé wọn fẹ́ràn kérésì pọ̀ tó wá jẹ́ pé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni àwọn bàbá kérésì ó ti wà níbì kan báyìí tó jẹ́ pé láwọn rédíò station wa ní Nàìjíríà àwọn ọmọ báyìí mọ̀ gbé wọn làwọn gan ní òtí ẹ̀mọ́ sunkún sí yín lọ́rùn pẹ̀ gbẹ́ wọn lọ́wọ́ bàbá kérésì kọ́lọ́wọ́n ọba kó gbàdúrà wa òbí kí gbogbo abiyamọ pátá kọ́lọ́wọ́n ọba kó mọ̀jà àfojúsùnkún àwọn ọmọ wa ẹ ṣeun Adépẹ́jú Asanat mo kí yín Adésínà owó kì í gbé mọ̀rẹ́yìn náà ń bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín ni mo kí láì dẹ́nì kankan sí ojú òní tìwá torí pé ojú kì í ti ní alẹ́ ojú kì í tọ́ lọ́wọ́n ọba ojú òní tìwá o lágbára àṣẹ Èdùmàrè àní rí dààmú agbára títóbi Ọlọ́run ẹ ṣeun gbogbo yín pátá náà ni mo kí bẹ́ẹ̀ ni mo kí Wonder Dayo mo kí Wonder Dayo wọn ni ẹ̀kú ètò mà ẹ ṣeun bàbá wa evangelist wa nu mo kí yín ẹ ṣeun àkú ìpalẹ̀mọ́ kérésì ọdún ayọ̀ náà láṣẹ o ọdún àlàáfíà ọdún owó ọmọ àlàáfíà náà ni a ṣe lágbára ṣe Èdùmàrè abala àkọ́kọ́ lórí ètò fún tòní gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan ó náà ni mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣe ra wa létí mò ń bọ̀ náà láàrin ìṣẹ́jú kan. ọmọ ní ìní olúwa gbogbo àwọn tí ń wojú olúwa fọ́mọ àwọn tí ń sunkún fọ́mọ kọ́lọ́wọ́n ọba mi kó wọlá àsìkò yìí kó wọlá ọdún kérésì tí ń bọ̀ yìí ọlá àsì oṣù tá a wà yìí kí ọlọ́wọ́n ọba mi kó bá wa ṣí wọn nínú kọ́lọ́wọ́n ọba kó fún wọn ní ọmọ rere kí wọ́n yé fọwọ́ osùn kọ́ yé fi nu ògiri gbígbẹ mọ́ kí wọ́n fọwọ́ osùn kí wọ́n fi pa ọmọ lára gbogbo àgàn kọ́lọ́wọ́n bó bá wa ṣí wọn nínú kí wọ́n rọmọ gbẹ́jọ́ kí wọ́n rọgbọ̀n gbé pọ̀n gbogbo abiyamọ tó sì ti bí náà lágbára Ọlọ́run àwọn ọmọ wa ò ní yàn kú bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ mọ́ bá mi ṣíà fídíò yìí ẹ ṣíà ẹ invite àwọn olólùfẹ́ yín. aago méjì náà ló ti rékọjá àṣẹjú mẹ́ta ìyún láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV ní àyín nílùú London bẹ́ẹ̀ náà bá wò ẹ rí wípé aago méjì náà ló ti rékọjá àṣẹjú mẹ́ta báyìí a bọ́ sí abala àkọ́kọ́ lórí ètò fún tòní ẹ mú gbàgbé pé mo ti sọ fún yín pé abala méjì náà là á lè mẹ́nubà lórí ètò fún tòní abala ọ̀rọ̀ ìṣítí àti abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ mọ̀lẹ́bí lọ́kọláya abala àkọ́kọ́ lórí ètò fún tòní ẹ ṣé bàbá mi evangelist Peter Adékọ́lá mo rí yín bẹ̀ wọ̀n ẹ̀dú oore ẹ káàbọ̀ sórí ètò fún tòní òun náà ni mo pè ní agídí ọkàn kí là ń pè lágídí ọkàn tí wọ́n bá sọ wípé alágídí ọkàn lèèyàn tàbí tí wọ́n bá ń tọ́ka sẹ́nìkan wípé lágbájá yìí alágídí ọkàn ni àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n jẹ́ ká mọ̀ wípé alágídí ọkàn lẹni tó jẹ́ wípé tí ẹnìkan ní mọ̀ ń yé àwọn tó jẹ́ wípé tinú mi ni wọ́n ṣe tinú mi ní ṣe kò sẹ́ni tó lè mú mi sí kò sẹ́ni tó lè bá mi wí kò sẹ́ni tó lè bá mi sọ̀rọ̀ ntí n bá ti fẹ́ ṣe fúnra mi náà ní í ṣe àwọn ni à ń pè ní alágídí ọkàn. Ǹjẹ́ àǹfààní wà ń bẹ nínú ó ń bẹ fún ẹni tó bá jẹ́ alágídí ọkàn bí? Ǹjẹ́ àǹfààní wà ń bẹ àbí ìfọ̀kànbalẹ̀ kan tiẹ̀ ń bẹ tó jẹ́ wípé onítọ̀hún ó fi mọ̀ wò pé kódà ní tí mò ń ṣe yìí ní tó dá láyé àti lọ́run ni. Àwọn alágídí ọkàn wọn a máa jẹ́ ẹni tó jẹ́ wípé olórí kunkun tinú mi ni wọ́n ṣe ẹnìkan ò lè bá mi wí ẹnìkan ò lè bá mi sọ̀rọ̀ bírú wọn bá ń jà ẹnìkan ò lè dá wọn pé wọ́n tó ẹ̀mọ́ kẹ́ ẹ bá yàn níbi títí ń jà kẹ́ ẹ sì sọ pé lágbájá dákun ẹ̀wọ̀n wo òṣùbà rẹ̀ dákun gbà má bínú tẹ́ ẹ bá wá irú àwọn tó jẹ́ alágídí ọkàn báyìí pàdé ṣé ẹ rí gbà tẹ́ wá tó bẹ̀ wọ́n tẹ́ gbóṣùbà fún pé ọmọ bínú wà láì ìgbà náà lẹ́sẹ̀ tó wá kán róró ń lù
ìgbà náà lẹ ṣẹ̀ṣẹ̀ tún wá tọ́wọ́ èrè rẹ̀, ìgbà náà ni yóò ṣẹ̀ṣẹ̀ tún wá le sí i. àmọ́ irú nǹkan báyìí ǹjọ́ ní àǹfààní tí máa ń ṣe fún ẹ̀dá? ǹjọ́ tiẹ̀ ní ipa rere kan tó ń kó fúnrú ènìyàn bẹ́ẹ̀? tẹ́ ẹ bá rẹ́ni tó jẹ́ alágídí ọkàn, irú wọn tí wọ́n bá ń ṣe nǹkan tí nǹkan òun ò sì dáa, tẹ́ ẹ̀ ń wò wípé táwọn èèyàn sì wò pé lágbájá yìí tó ń ṣe yìí ò sì dáa, kò bójú mu o, àmọ́ tí àwọn kan tẹ́nìkan wá wò pé òun ó sì pé òun ó ṣàlàyé fún un tó sọ fún un, yóò jẹ́ kó ń tàn mọ̀ pé láyé rẹ̀ mọ́ bá mi sọrú ẹ̀ mọ́. ráìtì wo lẹ ní láti máa sọ fún mi pé tí mò ń ṣe ọ̀dà? torí pé agídí ọkàn ń dà láàmú sí ara tinú rẹ̀ nìkan, tó bá ti rò lọ́kàn rẹ̀ báyìí náà ni ó ṣe. tẹ́wọ̀n àtẹ̀yàn bá ń jà, tẹ́ bá ní mọ́jà mọ́ òfin lágbájá yìí lẹ̀, ìgbà náà legun rẹ̀ ó lè sí, torí wípé agídí ọkàn líle ń bẹ lára rẹ̀. ọkàn líle ó ń dà láàmú. torí ẹ̀ irú àwọn èèyàn báyìí bí wọ́n bá ń lo oko ìparun àbí wọ́n ń ṣe tí ò dáa, tó bá pè wọ́n tí wọ́n ṣàlàyé fún wọn, kódà bí ìgbà tó jẹ́ wípé ntẹ́ sọ́hun ẹ̀yìn etí wọn báyìí ló bọ́ sí, bí ìgbà tó jẹ́ pé ntẹ́ wí yìí kódà ẹ tún fi dá wàhálà lẹ̀ sí ni, torí ntẹ́ ni ó mọ̀ ṣe nǹkan ni ó tún wá padà ṣe. irú àwọn èèyàn bẹ́ẹ̀ wà tó jẹ́ wípé bó ti lè wù kí ẹ máa pàrọwà fún wọn tó pé ọmọ mi o, ọkọ mi o, ìyàwó mi o, nǹkan tó ṣe bó bá sì tún gbà báyìí, ṣé o mọ̀ pé yóò sì tún dá, bó bá sì tún mú tọ́rọ́ mọ́ kọ́bọ̀, ṣé o mọ̀ pé yóò sì tún jẹ́ ododidi. irú wọn ẹ̀wọ̀n ni rárá o, èmi fúnra mi ti ní nǹkan tí mo fẹ́ ṣe lọ́kàn mi, kẹ́rin nǹkan mọ́ sọ fún mi, mi need the advice yẹ. irú wọn ni wọn ò need the advice. ẹ̀dá wo ló wá wà láyé yìí tí ò ní ìdí àmọ̀ràn kan tàbí kejì? ẹ rí wípé àwọn tí wọ́n jẹ́ olóṣèlú wa gan, bọ́ bá yan pírẹ́sídẹ́ǹtì tán, wọ́n á yan igbákejì ẹ̀, wọ́n yan kìnnìkan adviser, wọ́n yan kìnnìkan igbá. torí pé àwọn gan mọ̀ wípé àwọn ní ìdí àwọn táwọn òjò mọ́ jókòó, àwọn ìgbìmọ̀ táwọn òjò mọ́ jíròrò bí ìlú ó ṣe dáa, bí gbogbo ó ṣe lọ ní mẹ̀lọmẹ̀lọ. bó bá jẹ́ báwọn fúnra wọn ò ní ìdí advice, wọn ní ìdí àmọ̀ràn ni, tá a bá ti rí olórí orílẹ̀-èdè tá a sì rí igbákejì rẹ̀, kò sí nǹkan kan tó tún kù mọ́. pé ṣe bí nǹkan táwọn méjèèjì bá ti jọ forí ara wọn rò, tó bá ti gbé jáde tó bá ṣàti da ìyókù kéré. ṣùgbọ́n torí pé àwọn fúnra wọn náà mọ̀ páwọn ò lè dá ṣe, torí àwọn fúnra wọn náà mọ̀ wípé kò sí téèyàn lè dá ṣe láì ṣe pé bóyá alámọ̀ràn kan ń bẹ́ẹ̀ àbí èèyàn foríkorí. Yorùbá ní ìta abájìjọ wò báyìí, wọ́n ní gẹ́gẹ́ báyìí ni mọ̀ ń gún. èèyàn tẹ́ ẹ bá wá rí tó jẹ́ lágídí ọkàn tó sì jẹ́ wípé yóò mọ̀ sọ pé òun ò fẹ́ àmọ̀ràn lọ́dún ẹnì kankan, kí wọ́n ṣàfihàn lẹ̀, òun lòun mọ bóun ṣe fẹ́ ṣègbésí ayé òun. ǹjẹ́ irú èèyàn bẹ́ẹ̀, ǹjẹ́ ẹ lérò pé ó lè bọ́ sébùté ibi tó dáa bí? àgbò márùn-ún mọ́ àbàbà ìwọ àgbò márùn-ún mọ́ láyé àbàbà. bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ máa bá mi share, ẹ like, ẹ comment, ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín. olúwa tó dá síra lóhùn lọ́jọ́ sí àbàlọ́. bàbá tó ṣíjú àná ní sílé àbàlọ́. bẹ́ẹ̀ bá rọ́mọ tó jẹ́ lágídí ọkàn, yálà lọ́kùnrin àbí lóbìnrin ni, tí ń ṣèpátá tó wá ń sọ fún un pé ìwọ ọmọ yìí, ọmọ mọ́ pa mí, ọmọ mọ́ pa mí, ńgbọ̀ bá mọ̀ ìyá yóò mọ̀ dán ọmọ mọ́ para rẹ̀, ńgbọ̀ bá yá yóò di pé wò ó bàbá àti ìyá gan mọ̀ ní àwọn ogun ò lè wá kú, pé ọmọ wálé ayé rẹ̀ àwọn náà wá tàwọn ni. ìgbà tó ọmọ bá ṣe jàgídíjàgan lónìí tó ṣèpátá lọ́la, ibi tí wọ́n ti ń jà léèwé òun ni wọ́n bá ń bẹ̀, ibi tí wọ́n ti ń jà ládùúgbò òun ni wọ́n bá ń bẹ̀, ibi tí wọ́n ti ń da lérúdọ̀nà rú òun ni wọ́n bá ń bẹ̀, táwọn òbí sì ń sọ wípé n tó ń ṣe yóò dáa. ọmọ mi mọ̀ ṣe báyìí, ọmọ mi mọ̀ para rẹ̀, ọmọ mi mọ̀ ara rẹ̀ léèmọ̀, àmọ́ tóun fúnra rẹ̀ ó mọ̀ wò wọ́n pé gbogbo tí yín tẹ̀ ń sọ ẹ̀ mọ̀ ń sọ sápò yín ni, yín tẹ̀ ń sọ ẹ̀ ń sọ sápò yín ni, èmi tí mo mọ̀ nǹkan tí màá ṣe wà nù mí. ǹjẹ́ ńgbà tó bá yá
ǹjẹ́ gbẹ̀yìn ò wá ní padà yóò ló kú àdá àmọ́ kírú ọmọ bẹ́ẹ̀ ò tó wá ronú pìwàdà ẹ rí wípé ọjọ́ ti wá lọ àìmọye nǹkan dáadáa tó yẹ kó ti gba wájú rẹ̀ kọjá ìní ó ti ré kọjá lọ níwájú ẹ̀ torí tinú mi ni wọ́n ṣe agídí ọkàn kò sẹ́ni tó lè bá mi wí tó fi ń rìnrìn àjò ayé ẹ̀ ó ń bẹ lára ẹlòmíì láti kékeré títí tó sì tún fi dàgbà láti kékeré ó sì tún ń bẹ lára rẹ̀ tẹ́ dàgbà tóun fúnra rẹ̀ ò sì wá jókòó pé ẹ gbọ́ ìwà tinú mi ní í ṣe tí mò ń wù láti kékeré tí ò ti ẹ̀ pé mi já kí ló dé tí mi ti ẹ̀ ṣe mú lára àmọ̀ràn tí lágbájá fún mi bóyá kí n ti ẹ̀ yá lò ná bóyá tí n bá yá lò bóyá ó ti ẹ̀ lè work ẹ̀yin sí ẹ̀ gbìyànjú ẹ̀ wò ná kẹ́ ẹ wá wò bóyá mọ̀ràn táwọn èèyàn fún yín ọ̀hún bóyá yóò lọ déédéé bẹ́ẹ̀ ti fi àbí kò ní lọ torí pé Yorùbá bò wọ́n ní ìmọ̀ràn ẹnìkan kì í jọ àmọ́ àwọn kan wà tó jẹ́ wípé wọn èé gbọ́ téèyàn mọ́ tí wọ́n tara wọn nìkan ni wọ́n fẹ́ tara wọn nìkan ni wọ́n mọ̀ tara wọn nìkan ni wọ́n ń gbọ́ irú wọn là ń pè ní alágídí ọkàn bọ́mọ̀ míì bá mú ìyàwó wálé àbọ̀nbọ́kọ wálé táwọn òbí ẹ̀ jókòó tí wọ́n wò lọ sùn bóyá níbi tí wọ́n ti ń gbọ́rọ̀ tí wọ́n ti ń fọ̀rọ̀ owó ń tàn lẹ́nu wò tàbí tí wọ́n ti ń wò ní ẹsẹ̀ rẹ̀ àbí ìmúra rẹ̀ àbí tí wọ́n ti ń ṣàkíyèsí nǹkan kẹ́sì mọ́ páwọn ìyá wa àwọn bàbá wọn ní ìta àgbàlagbà bá bò tójú rẹ̀ fi jì bọ́mọ ike tó bá gun rí kó gun orí kódà kó gun kòkó àòsì ń bàdàn kò lè rí nǹkan ọ̀hún tí ìyá àbí bàbá sì wá sọ pé ọmọ mi ọmọkùnrin tó mú wálé òun mo ti wo sàkún ẹ̀ lọ wọ́n ní sàkún làgbà máa wò òye làgbà wò àgbà wòye yóò wo sàkún lọ bẹ́ẹ̀ ọmọ yìí kì í ṣe ẹni tó lè fẹ́ màámi kí ló jẹ́ fi máa sọ bẹ́ẹ̀ ó lọ́ọ̀fù mi èmi náà lọ́ọ̀fù ara wa lọ́ọ̀fù ara wa èmi náà ó nífẹ̀ẹ́ mi èmi náà nífẹ̀ẹ́ kí ló tẹ́ ṣe tó pé kí n má fẹ́ àṣẹ ó ti yá aṣẹ yìí nìyẹn ṣé ó ti yá aṣẹ kinní kan ni ìjẹ́wọ́ ti ẹ̀bí yá rẹ̀ àbí bàbá ẹ̀ léèrè pé dádì mi mọ́mì mi kí lẹ rí tẹ́ ẹ fi sọ pé kí n má fẹ́ lágbájá kí ni nǹkan tẹ́ ẹ rí àbí bó ṣe múra ni àbí nǹkan bó o bá fara balẹ̀ fún òye àgbà láti gbọ́rọ̀ yàtọ̀ sí pé bóyá àwọn aláwọn òbí kan wà tí èèfẹ́ kọ́ ọmọ wọn lọ́kọ àbí tí wọ́n èèfẹ́ kọ́ ọmọ wọn fẹ́yàwó tí ìṣe pé bóyá rú òbí bẹ́ẹ̀ ló ní tó jẹ́ pé òbí ti ń wá dáadáa ti ń wáre fún ọ ni ó yẹ kí ìwọ náà wá farabalẹ̀ kó wá wò pé n tí ìyá mi fi lè wí báyìí n tí bàbá mi fi lè wí báyìí kódà ó sapá kan jà mọ́ nǹkan kan bẹ́ẹ̀ nù ẹ̀tọ́ sì wá ní fúnrú ọmọ bẹ́ẹ̀ láti wá jókòó láti wá wádìí pé bàbá mi ẹ má bínú o ìyá mi ẹ má bínú mo rí i pé ẹni kí n mọ ọmọkùnrin tí ò sí kí lè rí kódà wọ́n lè mọ́ sọ fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ ń gbò bá yá nígbà tó jẹ́ pé àwọn òbí tó jẹ́ pé wọ́n dá a tán fẹ́re fún ọ ni nígbà ó bá yá wọn ó padà ṣàlàyé fún ọ pé ọmọ mi ọ̀rọ̀ tó bí mi ń jò ní báyìí torí ẹ̀ mùsùlùmí ni kò mọ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin náà ti ṣagídí ọkàn láti gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó di àbámọ̀ sí wọn lọ́rùn lónìí ẹni tí ìyá àti bàbá ní ọmọ fẹ́ tó jẹ́ wípé ń gbé ẹ̀fẹ́ ra yín tó ṣagídí ọkàn tiẹ̀ ìgbájú ìgbámú tí kẹ́ríkẹ́rí bá ròde ní ìgbà wọ́n sì tún sọ pé òfìlẹ̀ ilẹ̀ fílẹ̀ is my bread is my love of life olówó orí mi ni èṣù ni èṣù ní títí tẹ́mi ó fi bọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti sọ ẹ̀mí rẹ̀ nù nípa irú nǹkan báyìí nípa gidi ọkàn ó nífẹ̀ẹ́ mi èmi náà láìkí rẹ̀ tó sì jẹ́ wípé lórí irọ́ lórí òfo ni títí àìmọye obìnrin ló ti sọ ẹ̀mí nù. ẹ ṣeun Àjíà Olúṣọlá Monsurat mo kí yín Shehu Mustapha mo kí yín bàbá mi ẹ káàbọ̀ sórí ètò àkó oṣù tuntun lónìí. bó ṣe wà ní Líkì náà ní bẹ ní Gbàǹjà àìmọye ọkùnrin míì náà tí wọ́n ní ọ lè dáwọn ọ̀rẹ́ ẹ̀gán ló máa bọ̀ àpàdé mi
ọmọ tó fẹ́ fẹ́ yẹn ọmọ yẹn ń ṣọmọ tẹ́lẹ̀ tó bá rí ẹ pẹ̀lẹ́ níbọ̀dì kò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ọ̀rẹ́ ni a máa pariwo lá máa bẹ́ẹ̀ jà a máa fọ́ ẹ létí ṣeré ṣe gbọ́ irú ìfẹ́ wo nìyẹn a máa sọ fún wọn kò dẹ̀ wá ń ṣọmọ bẹ́ẹ̀ inú ló bí bóyá torí pé ọmọ tó bá ti tára tóbìnrin bá ti lọ́ọ̀fù ẹ a máa ṣe bí ìgbà tó jẹ́ pé ààrẹ gbóná ìfẹ́ ti kó sí lórí ìfẹ́ ti dí létí agídí ọkàn ti ń bárú ọkàn ọkùnrin bẹ́ẹ̀ jà kò jí ó gbọ́n táyé ń wí mọ́ ẹni tó ń ṣe bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oríṣiríṣi là ń gbọ́ ẹ̀rọbìnrin míì wọn ní nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ báyìí lọ́ba ó ti jẹ́ ó sùn dáadáa mo ti ẹ̀gbọ́n kan ń jò ní wọ́n ní bọ́kọ rẹ̀ ṣe dé báyìí ó tiẹ̀ tún so oúnjẹ fún ọmọ ọlọ́mọ àǹdérin kódà obìnrin kódà ká fi ẹnu dákẹ́ ni wọ́n ló tún ṣe oúnjẹ fún un ó ká ọkọ ẹ̀ mórí obìnrin ó wá gbé sára kò sọ̀rọ̀ wọ́n ló so oúnjẹ fún un ó bomi balùwẹ̀ ọkọ rẹ̀ bomi ara ó wẹ̀ ó ti wá jí ó sùn báyìí tí bàbá fi ń sọmọ ọkùnrin àfi pàpìn báyìí ló mú gbogbo ẹ̀ tó rẹ̀ já ẹ wọ́n worú irú ọkùnrin bẹ́ẹ̀ ó ṣeéṣe káwọn kọ̀ọ̀kan ti máa pè sákìyèsí ó ṣeéṣe kó náà ó ti máa ráwọn ọ̀wà kọ̀ọ̀kan díẹ̀ bíi kíyàwó gbọ́kọ rẹ̀ létí bí kó la nǹkan mọ́ kó ṣe gbogbo ẹ̀ kò wá ọkùnrin ọ̀hún táwọn èèyàn sì mọ́ sọ pé ìyàwó kọ́ lọ fẹ́ yìí o ṣùgbọ́n tó jẹ́ wípé agídí ìfẹ́ ọkàn ò ní jó gbọ́ ẹ dákun ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin rẹ̀ tí wọ́n mú tí wọ́n rẹ̀ bọ́ọ̀lẹ̀ ẹ dákun kí ló kù fún mọ́ láyé ṣé yóò máa sọ tọ́ ìmọ̀dí ni ṣé yóò máa sọ tọ́ ìmọ̀dí ni a bá tiẹ̀ ní oríṣiríṣi tọ́ ìrẹ̀ ni wọ́n ti ṣe àfi kó lọ ra okùn kó ro okùn kó so mọ́ dì í kó mọ́ gbé kí kọ́lọ́hún ọba kó mọ́ jù ú jẹ́ pín àwọn ọmọ wa kó mọ́ jù ú jẹ́ pín àwọn ọba kó mọ́ jù ú jẹ́ pín àwọn àbúrò ẹ̀gbọ́n wa lọ́kùnrin. Adéọlá Halimat Ògúnrìn ẹ ṣeun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò orí ètò yín ètò wa Ìdílé Aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà ni a wà yìí. Abala ọ̀rọ̀ ìṣítí wa ti ṣàbàlà àkọ́kọ́ lórí ètò náà rèé tí mo pè ní agídí ọkàn táwọn bàbá wa ń pè ní tinú mi ni wọ́n ṣe. Ọkùnrin téèyàn ti wá dá lóró irú ọkùnrin bẹ́ẹ̀ dákun kí láǹfààní ìwàláyé rẹ̀ mọ̀ pé irú ọkùnrin tóbìnrin bẹ́ẹ̀ bá dá sẹ̀ríà fún wọn ti pálápà sáyé. Tá a bá ń ṣe nǹkan tàbí tí a bá ń gbọ́ nǹkan kan pé lágbájá ń ṣe gbá táwa náà sì ti ń kófìrí pé kínní ẹ jẹ́ káwa náà ó fọ̀rọ̀ lọ ká gbàmọ̀ràn pé ẹ dákun ìyàwó mi ti ń ṣe báyìí ẹ̀gbọ́n mi ti ń ṣe báyìí àbúrò mi ti ń ṣe báyìí ẹ dákun kí ni yóò tẹ̀yìn ẹ̀ jáde pẹ̀lú ìwà tí ń wù yìí. Ẹlòmíì ń ṣagídí ọkàn títí ó tún ṣe sọ̀rọ̀ Ọlọ́run wọ́n sọ fẹ́ lómi pé olúwa ní kẹ́ ẹ mọ́ jáde o olúwa ní kẹ́ ẹ gbàwẹ̀ kẹ́ ẹ ṣe gbá ọmọ ní kóra yín lọ jàre orí ọ̀fẹ́ kọ́fà rẹ̀ orí ọ̀fẹ́ kọ́fà rẹ̀ náà ni ó ṣe títí tí nǹkan burúkú tí ó sì ṣẹlẹ̀ béèyàn bá tiẹ̀ wá ń ṣagídí ọkàn síra rẹ̀ tí ò fẹ́ àmọ̀ràn èèyàn kankan ǹjẹ́ ó yẹ kéèyàn ó tún ṣagídí ọkàn débi ọ̀rọ̀ olúwa wí ọ̀rọ̀ Ọlọ́run sọ bóyá àfáà rẹ ni o àbí pásítọ̀ rẹ ni o àbáwọn oníṣẹ̀ṣe ganan ti sọ fún pé ìyá mi ẹ dákun o bàbá mi o lọ́túnla o lọ́jọ́ méjì o ẹ wà ń ṣera o ẹ wà nípamọ́ra o àbí ẹ mọ́ gbà yàn sílé lásìkò tẹ́ ẹ wà yìí o ẹ mọ́ fàyélẹ̀ láti gbà yàn o tí wọ́n sọ fún ìgbà náà ni mo ní kí ló tán sọ òun ò lè mọ́ travel ọjà tó ń ti sanwó rẹ̀ lẹ̀ kó mọ́ wàá lọ gbé kó gbé mọ́ ń lọ́wọ́ àwọ̀ Ọlọ́run náà rí un pé ọmọ bó ṣe ọ̀jẹ̀ lòun ìgbà náà ni ó tún wá mọ́ tẹ́wọ́ yóò máa tẹ́wọ́ yóò mọ́ gáàsì sọ lọ́run Ọlọ́run ẹni tí ò rí yóò tún mọ́ gáàsì sí lọ́run wọ́ Ọlọ́run ìwọ náà rí mi o ti mọ̀ pé ọmọ bó ṣe òjẹ́ ni mí o ọmọ pé ọmọ bí ò ṣe òjẹ́ ni mí o kí n mọ́ lọ ọjà kí n mọ́ lọ oko ọjà fọjọ́ mẹ́ta kí ló dé nǹkan ṣùgbọ́n tírú ẹni bí ò ní mọ̀ pé fáǹfààní ara àwọn ni yóò sì tún mọ́ ṣagídí ọkàn sọ̀rọ̀ Ọlọ́run àìmọye òfin tí Ọlọ́run ọba mi pa láṣẹ
pé ẹ̀yin ọmọ ádámù ẹ̀ mọ̀ ṣe o ìwọ mọ̀ ṣe jalè ìwọ mọ̀ pànìyàn mọ̀ lọ́jọ́ èké mọ̀ ṣe gbá ìyún gan lẹ́lòmíì ò ní kíni ayé tá a wà yìí ayé tó jẹ́ wípé bó ọba mú kan mọ́ kan ò lè débẹ̀ ìgbà náà ni mo dáṣọ bóbìnrin ọba lálẹ́ kò lè ní tẹ́gbẹ́ ní bóbìnrin ọba lálẹ́ kò lè ní tẹ́gbẹ́ ní ìgbà náà ni ọmọ dáṣà rẹ̀ bẹ́ẹ̀ sì rèé gbogbo òfin tọ́lọ́wọ́n bá mi kàlẹ̀ pé ìwọ mọ̀ ṣiṣẹ́ ìwà òun gan ni ó wà múra sí pẹ̀lú ìmọ̀ ọkàn tara tí ẹni tó wù lọ́kàn tí ẹ̀ tó fẹ́ ṣe àmọ́ orí èèyàn báyìí níbo ni ó bá yàrá pálọ̀ já gbogbo àwọn nǹkan báyìí náà ló ní nǹkan tó fara pẹ́ wọn tó sì ń fa ìdíwọ́ ìdènà sírìn àjò àwa ẹ̀dá tó ń fa ìrìn àjò ẹ̀dá tó ń fà á sẹ́yìn agídí ọkàn kò lè gbéyàn débì kankan bá a bá gbàmọ̀ràn lẹ́nu àwọn èèyàn àwa fúnra wo wàá tún gbé yẹ̀wò pé àmọ̀ràn tí mo gbà ǹjẹ́ yóò ṣe mí láǹfààní àmọ̀ràn tán fún mi ǹjẹ́ ó dáa bí táwa fúnra wa bá wá gbé yẹ̀wò fúnra wa òun láfi wá wò tá a bá fẹ́ wá múlò ń bẹ̀ ṣùgbọ́n tá a bá wá ní ká jókòó ká mọ̀ ṣagídí ọkàn pé tinú mi ni ó ṣe tinú mi ní ṣe anybody ò lè bá mi wí anybody ò lè bá mi sọ̀rọ̀ tèmi fúnra mi tó bá ti wù mí ni irú nǹkan bẹ́ẹ̀ àmọ́ jáyàn sébùté ibi téèyàn fẹ́ àtẹ̀yìn àtẹ̀mí gbogbo wa pátápátá ẹ jẹ́ ká ṣàtúnṣe níbi tí ọ̀rọ̀ yìí tó bá ti tàbá àtẹ̀mí àtìyín ẹ jẹ́ ká túnbẹ̀ ṣe tó ní pẹ̀tẹ́pẹ́tẹ́ ta náà pọ̀pá ẹni tó bá tàbá mọ́ fi ṣèbínú kò lọ túnbẹ̀ ṣe náà ni kó lè rọ̀ wá lọ́rùn kó lè rọ̀ ẹ̀yin náà lọ́rùn náà la ṣe mú gbogbo eléyìí wá agídí ọkàn ìmọ̀ kóyà jẹ́ èèyàn ni agídí ọkàn ìmọ̀ fìyà jẹ́ èèyàn ni kò síbi kankan tí ń gbéyàn dé kí ọlọ́run ọba kó mọ́ fìyà jẹ wá kọ́lọ́run ọba kó gbàdúrà wa ẹ ṣe ń ṣeun ẹ̀yin èèyàn mi Awóyẹjọ́ Mustapha mo rí yín bẹ̀ wọn ẹ ṣeun mo kí yín Ìyábọ̀ Òde Clay Jubil ẹ ṣeun ìyá mi mo rí yín Adéyẹmọ Susan mo rí yín bẹ̀ Alákà Abíọ́dún mo rí ẹ̀yin náà lórí ètò gbogbo yín pátápátá náà ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò fún tòní níbikíbi tí ẹ̀yin náà bá wà tẹ́ ti ń gbọ́ mi ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà ni àwa yìí ẹ bá mi share ẹ like ẹ comment ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín mò ń bọ̀ náà aago 2:30 náà ló ti kù ṣẹ́jú méje aago 2:30 ló kù ṣẹ́jú méje abala kejì lórí ètò táfi kásẹ̀ ètò tòní ńlẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín pé abala àṣà wa á sọ díjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run abala ìdílé aláyọ̀ náà ni abala tó kẹ́yìn lórí ètò fún tòní ọ̀nà ló kẹ́yìn fún lórí ètò fún tòní táfi kásẹ̀ ètò tòní ńlẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba ẹ̀yin èèyàn mi níbikíbi tí ẹ̀yin náà bá wà ẹ bá mi share ẹ like ẹ comment àdúrà gbogbo wa ó gbà àní ṣiṣẹ́ o lágbára ọlọ́run ọba àti ní bá àlàyé fọwọ́ tí lágbára ṣe Èdùmàrè lágbára títóbi ọlọ́run ìbànújẹ́ ó tóbi ó kéré kò ní wọlé sínú ọ̀dẹ̀ kó wa gbogbo wa lágbára ṣe Èdùmàrè mò ń bọ̀ náà kọjọ́ bímọ ẹni tó ti bí oníyàn kú kọ́lọ́run dá wọn sí o ọmọ wa ò ní kó ìyá ọmọ ò ní kó ọmọ wa ò ní kó bàbá ọmọ ò ní kó ẹ jẹ́ ká gbé ọkọ lọ́mọ o ọmọ làwòrán ire ọmọ làwòrán ire ọmọ làwòrán ire ọmọ làwòrán ire ẹni tó ti bí kò níyàn kú ọmọ làwòrán ire àtọwọ́ làbísùn ọmọ làwòrán ire ẹni tó ti bí òníyàn kú ọmọ làwòrán ire àtọwọ́ làbísùn ọmọ làwòrán ire ọmọ làwòrán ire ọmọ làwòrán ire ọmọ oníṣẹ̀ṣẹ̀ kú lóṣì ọmọ làwòrán ire láyé wá. Ojú ọlọ́run ẹ̀yin náà ẹ tẹ́wọ́ ẹgbọ́mọjọ́ ẹgbọ́mọpọ̀n ẹ fayọ̀ àti ìdùnnú ẹ fi gbà á. láyé wá
fẹ̀yìn sọ ìjó ọmọ náà láàmọ̀ fi ìlàmọ̀ fi ẹsẹ̀ wa náà láàmọ̀ fi jó nígbà táwọn ọmọ wa bá ń ṣe rere tí wọ́n ń ṣe graduation tán ń ṣègbéyàwó lágbára ọlọ́run àjòkó báyìí ni tá a nà sẹ̀wọ̀n nífẹ̀ẹ́ lòmíì ṣe wá lágbára títóbi àṣẹ Èdùmàrè. Abala kejì lórí ètò fún tòní náà ní abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ mọ̀lẹ́bí, ọ̀rọ̀ láàrin ọkọ àtìyàwó tá a ti máa ń gbé wá sórí ètò fún tòní. Ó náà ní abala kejì lórí ètò yìí tí àtúnjọ kan lu agbami rẹ̀ báyìí. Mú bọ̀ náà ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn ká sáré bọ̀ sí abala kejì ní orí ètò fún tòní tí ṣe abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ àtìyàwó, ọ̀rọ̀ mọ̀lẹ́bí ní tí ń ṣẹlẹ̀ láàrin ọ̀dẹ̀ lẹ́yìn ilẹ̀kùn náà nìkan tí a máa ń gbé wá sórí ètò fún tòní. Ẹ ṣeun mú bọ̀ náà. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó Ojú Olúwa ló lè tó. ti ṣe abala ìdílé aláyọ̀ níbi tí ẹ ti máa bá wa dá sí tẹ́yìn náà ti láǹfààní láti bá wa dá sí lórí ètò fún tòní. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó Ojú Olúwa ló lè tó. Ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú ọlọ́run ọba mi náà ló lè tó. Abala kejì lórí ètò rèé ti ṣe abala ìdílé aláyọ̀. Ohun tí mo gbé wá lónìí tí mo fẹ́ kí ẹ bá mi dá sí lórí ètò fún tòní ó náà ni ọ̀rọ̀ arákùnrin kan àti arábìnrin kan kọ́lọ́wọ́n ọba mi kó ṣàánú. Bàbá ń yọ́ wá, ìyá náà ń dágbé, bàbá ń dágbé, ìyá náà sì ń yọ́ wá. Arákùnrin yìí tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi lọ̀ wá pé tó pé kò fẹ́ yé mi mọ́ olóòtú pé kò yé mi mọ́ ó ti wá sú mi báyìí, kí ni kí n ṣe o, kí ni kí n ṣe, ọ̀nà wo ni kí n gbé gbà láti lè yọ nínú ìṣòro tí mo kóra mi sí yìí. Ẹ ṣeun ìyá mi Bọ́lá ọmọdé ni. Ìyẹn náà ni ohun tí arákùnrin yìí tí wọ́n ń fọ̀ síta pé kí ni káwọn ṣe o, ǹjẹ́ àwọn ò ti dọkọ̀ délé dálé mọ́, àwọn ti rugi oyin báyìí. Arákùnrin yìí wọ́n ní níbi ọdún mélòó kan sẹ́yìn pé àwọn àtìyàwó àwọn ò sí mọ́ tí àwọn ti kọra àwọn sílẹ̀. Àmọ́ wọ́n ní àdúgbò táwọn ń gbé ìyún ní tòsítòsí ara wọn tí ò jìnnà bíi street kejì, wọ́n ní arábìnrin kan bẹ́ẹ̀ ẹ ṣeun ìyá mi fún mi Florence Joseph mo kí yín káàbọ̀ sórí ètò. Ẹ má bá ń share rẹ̀, like, ẹ bá ń comment, ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín, jẹ́ kájọ fetí kájọ fi gbéyàwó ọ̀rọ̀ kájọ kọ́gbọ́n, ẹ̀jẹ̀ àjọ kọ́gbọ́n, ẹ bá ń share rẹ̀ káwọn èèyàn náà ó lè darapọ̀ mọ́ wa lórí ètò torí pé àní pẹ́ púpọ̀ lórí ètò fún tòní. Arákùnrin yìí wọ́n ní táwọn bá ń gba street kejì yìí kọjá pé arábìnrin kan bẹ́ẹ̀ arábìnrin náà kì í ṣe pé bóyá ó kéré àbó dàgbà, àmọ́ táwọn bá ní káwọn ó wò ó ṣeé ṣe bóyá kí irú obìnrin bẹ́ẹ̀ bóyá kó kàn gba ọjọ́ àbí oṣù àbọ́dún díẹ̀ ní ọwọ́ àwọn. Àmọ́ arábìnrin yìí náà wá rèé
ọkọ tiwọn náà ti ṣaláìsí àwọn náà làwọn náà ń gbé náà ń dágbé pẹ̀lú àwọn ọmọ tí Ọlọ́run ọba fún wọn. arákùnrin ní báwọn ṣe wá mọ́ kọjá ẹ mà káàárọ̀ màdámù ṣe wà ókè ẹ kúrí kan ọ̀nkú ẹ pẹ̀lẹ́ púpọ̀ ẹ ṣáà ti mọ̀ bí bẹ́yàn ṣèjọ mọ́ kíra wọn pé arábìnrin yìí ní ìrọ́kùnrin mọ̀ rí nǹkan kan bẹ́ẹ̀ tó fìdí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ igi mú ẹlẹ́gbẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọgbà ń bọ̀ náà. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ bárọ̀rà tàkété ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má jòyè àgọ́tẹ̀kù ìfẹ́yẹ. ẹ ṣe o Banky Lawal mo rí yín ẹ̀ka àbọ̀ sórí ètò yìí. aago 2:30 náà lórí kọjá ìṣẹ́jú 2 láti lè ṣe wa. arákùnrin yìí wọ́n láwọn ṣáà bẹ̀rẹ̀ wẹ́rẹ́ débi wípé igi imú ẹlẹ́dẹ̀ wọgbà tó fìdí wípé àwọn bẹ̀rẹ̀ sí ní jọ ṣe wọléwọ̀de tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ ṣe wọléwọ̀de débi wípé wọ́n jọ ń láṣepọ̀. ẹ sì mọ́ gbàgbé wípé arákùnrin yìí òun sì ó kéré díẹ̀ sí arábìnrin tí mò ń wí yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan. wọ́n ti jọ ń ṣe wọléwọ̀de ilẹ̀ ta sí ọ̀nàna díẹ̀ àmọ́ nígbà tó yá arákùnrin yìí wọ́n láwọn wá wò wípé tó torí arábìnrin yìí òun ti bímọ tó sì jẹ́ pé àwọn ọmọ rẹ̀ ti dàgbà díẹ̀ ṣùgbọ́n arákùnrin yìí wọ́n ní ọmọ kan náà níyàwó àwọn tó bí fáwọn kó tó di wípé ìjà ṣẹlẹ̀ tí wọ́n fi túká nígbà náà pé tó òun sì wà lọ́wọ́ ẹni tí ó bímọ tó sì ń wọ́mọ tí ó sì fẹ́ bí ọmọ sí i. wọ́n ní arábìnrin yìí sì rèé kò lọ́mọ tí ó bí torí pé gbogbo ọmọ tó fẹ́ bí ló ti bí tán nígbà tí ọkọ rẹ̀ ń bẹ láyé. arákùnrin yìí wọ́n ní làwọn bá wò pé tó káwọn pa kítí mọ́lẹ̀ káwọn wá ọ̀dọ́mọdé bóyá tó tún kéré sáwọn náà díẹ̀ táwọn ó jọ lògbà ayé àwọn tí àwọn ó sì jọ mọ́ ṣe lọ́kọ láya tí ó mọ bímọ fáwọn táwọn ó sì jọ mọ́ gbé pẹ̀lú ìrọ̀rùn. arákùnrin yìí wọ́n láwọn mọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn pàdé ọmọbìnrin kan táwọn sì dẹnu ìfẹ́ kọ́ táwọn sì jọ ṣe wọléwọ̀de. wọ́n ní arábìnrin yìí nígbà tí ó gbọ́ wípé àwọn ti gbé obìnrin sílé wọ́n ní ṣe ni arábìnrin yìí ò yún arábìnrin tí wọ́n ń gbé látọ́jọ́ ń gbé ládùúgbò wọ́n ní ló bá fárígá yóò bá wá sílé àwọn yóò wá takú síbẹ̀ débi wípé ọmọbìnrin tí àwọn láwọn fẹ́ yìí wọ́n ní ṣe ni yóò máa fara ní arábìnrin ọ̀hún yóò máa fara ní títí tó fi di wípé ọmọbìnrin ọ̀hún ó fi òun sílẹ̀ kò fẹ́ òun mọ́. wọ́n níbẹ̀ làwọn ti wá ń wò pé kí ló wá dé pé ṣe bí ìwọ kèkú ṣe pé bóyá ṣàwáwù náà làwọn ọ̀rọ̀ kàwọ̀ náà ni làwọn jọ ń gbádùn ara wọn àmọ́ ọmọ kékeré làwọn táwọn sì ní ìgbésí ayé táwọn fẹ́ lò táwọn sì lẹ́ni táwọn lè fẹ́ táwọn sì fẹ́ ṣàbíamọ́ táwọn pàdé ẹni táwọn fẹ́ kí ló wá dé tó fi wá jẹ́ wípé wàhálà lónìí wàhálà lọ́la ló wá ń bá arábìnrin ọ̀hún fà. ó ní arábìnrin ọ̀hún sọ wípé kì í ṣe wípé òun sọ fún pé òun ò ṣe mọ́ kì í wá ṣe lójú òun ni ó ṣe mọ́ wá gbé yóò ṣe gbóbìnrin míì sílé pé kí ni kí tòun wá jẹ́ ládùúrú iye ọdún táwọn jọ fi tẹ̀lé ara àwọn pé ṣé yóò wá já wọn sí kọ́tà tó báyìí ni. arákùnrin yìí wọ́n ní ọ̀rọ̀ náà ṣe àwọn ní kàyéfì àmọ́ arákùnrin ní àwọn tún ti wá ní ọmọbìnrin kan níta tó jẹ́ pé àwọn jọ ń pàdé níta táwọn ń fẹ́ àmọ́ ẹ̀rù báwọn ó tiẹ̀ ṣe sọ pé àwọn fẹ́ wálé ìyún nǹkan ló ń bà wọ́n òun ló jẹ́ káwọn wò wípé káwọn ó fi ọ̀rọ̀ yìí lọ olóòtú ìdílé aláyọ̀ pé ẹ dákun
ẹ gbà mí lámọ̀ràn kí ni kí n ṣe o kí ni kí n ṣe bọ́rọ̀ bá rí báyìí torí wípé tí mo bá tún ní kí n tún gbé arábìnrin eléyìí wálé n ò mọ nǹkan tí ìyá yìí ó tún ṣe àbíwà tí ó tún wù àmọ́ ó sì di dandan fún mi láti gbé ìyàwó sílé pé olóòtú ẹ dákun kí ni kí n ṣe o ẹ̀yin èèyàn wa mo fẹ́ kí ẹ bá mi dá sí i lórí ètò yìí kí làmọ̀ràn yín fún arákùnrin yìí kí làmọ̀ràn yín fún arákùnrin yìí kí ni kó ṣe kí ni kárákùnrin yìí kí ni kó ṣe sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó náà ni mo fẹ́ kí ẹ bá mi dá sí mo fẹ́ kí ẹ bá mi dá sí lórí ètò yìí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́ bákan náà ẹ sì lè pè sórí studio number wa ìyẹn +44 74 59 35 37 99 orí WhatsApp nìkan náà ni ẹ lè pè wá sí orí WhatsApp nìkan náà ni ẹ lè pè wá sí láti bá mi dá sí lórí ètò fún tòní à ń retí àtẹ̀jíṣẹ́ yín tàbí àbí ìpè yín ẹ ṣé mo dúpẹ́ jẹ́ kí n sáré dé ẹ̀ka àpolówó ọjà lọ́nà àbá wa padà dé a sáré gba ìpè bíi mélòó kan mo rò pé a máa dágbére lórí ètò fún tòní mò ń bọ̀ náà. gbogbo ènìyàn ẹ jẹ́ ká jọ ṣe àjọyọ̀ ìdúpẹ́ ìkórè ti Temple of Salvation CNS Church aládùúrà London UK níbi tí agbára ọ̀gá ògo Jehovah ti ń gbani tó ń túni sílẹ̀ gbẹ́ni dìde sọni di alábùkún fún ní gbogbo ìgbà àti roko àti fúrúgbìn àkókò nìyí láti kórajọpọ̀ ṣe ìdúpẹ́ ìkórè pẹ̀lú àkòrí Unstoppable Jehovah tó máa wáyé ní ọjọ́ Sunday ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún yìí ní aago 4 ìrọ̀lẹ́ with music, dance, preaching, drama and lots more. We will be celebrating 8th harvest and Thanksgiving of Temple of Salvation CNS Church, Aladura, situated at UK, London, with the theme Unstoppable Jehovah. Date 8th December 2019 by 4 p.m. at the Wilshire Club on Shea Street off Edatin Road, London South East 15 1HB. Ìsọjí ọlọ́jọ́ mẹ́ta la máa ṣe wọnú àjọ̀dún. Wednesday 4th December is revival by 7 p.m. to 11 p.m. with the theme Unstoppable Jehovah. Thursday 5th December is Women's Day by 7 p.m. to 11 p.m. The Blessing of Brokenness. Friday 6th December is Youth Program by 7 p.m. to 11 p.m. Champions for Christ. Mother Senior Prophetess Temidola Salami Ogudihimo is the host with other anointed ministers of God. Fún àlàyé àpèjúwe àti ẹ̀bẹ̀ àdúrà ẹ lè pe nọ́mbà yìí +44 74 11 01 7062. Jésù lolúwa. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa ẹ má gbàgbé ìjọ CNS Temple of Salvation àjọ̀dún wọn ìyún ní Sunday ọ̀sẹ̀ tá a wà yìí Sunday ọ̀sẹ̀ tá a wà yìí náà ni àjọ̀dún ọdún kẹjọ tí Ọlọ́run ti gbé ìjọ Temple of Salvation aládùúrà kalẹ̀ àjọ̀dún wọn jọ Sunday yìí ni ó máa wáyé ìyẹn ní Sunday ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 2019 ìyẹn ní Wishunters Club ní off Edatin Road London SC15 1HB ní aago kan ọ̀sán ní aago 4 ọ̀sán náà ni àjọ̀dún ó bẹ̀rẹ̀ bákan náà ọjọ́ Wednesday ìsọjí àgbàyanu ń bẹ ọjọ́ Thursday ní ọjọ́ àwọn obìnrin aago 7 alẹ́ títí aago 11 náà ni ọjọ́ Thursday ni Women's Day tí àwọn obìnrin tí wọ́n pàdé láti gbé Ọlọ́run ga ọjọ́ Friday ni youth program tí àwọn èwe tí wọ́n máa fi ohùn ọ̀yàn Ọlọ́run ìyẹn ní aago 7 sí aago 10 aago 11 alẹ́ náà ni gbogbo láti ọwọ́ àwọn màmá wa Mother Senior Prophetess Temidola Salami àwọn náà ni wọ́n máa gbà wá lálejò pẹ̀lú ọmọ gbogbo ìjọ Temple of Salvation àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ èèyàn náà ni a ó pàpàdé ńbẹ̀ tí wọ́n sì ṣe wá ní tí wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ jíjẹ mímu ìrọ̀rùn náà ni ó bàdé àtijọ́ àti ìlú àtòrin àtàdúà orí ọ̀fẹ́ gbogbo ẹ̀ náà lábàá pàdé níbẹ̀ ní ọjọ́ yìí ìyá mi fún mi Florence Joseph wọn ni ó ga o ojú òpó wa ń bẹ ní ṣíṣí láti bá wa dá sí i bó sì jẹ́ pé àtẹ̀jíṣẹ́ náà lẹ́fẹ́ fi ránṣẹ́ à ń retí àtẹ̀jíṣẹ́ yín láti bá wa dá sí i lórí ètò yìí mò ń bọ̀ náà.
arákùnrin yìí ẹ dákun kí ni kí arákùnrin yìí kí ni kí wọ́n ṣe ọ̀nà wo ni kí wọ́n gbé gbà báyìí bọ́rọ̀ bá dà báyìí kí ni kárákùnrin yóò ṣe ẹ ṣeun bàbá mi Wàsíù Bello mú kí yín lórí ètò. kí ni kárákùnrin yóò ṣe kí ni kí wọ́n ṣe sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí torí wípé arábìnrin yìí wọ́n ní ń bá wọn fa bàbá wàhálà ni wípé láti ọdún táwọn ti jọ ń tẹ̀léra àwọn kò síbi tí arákùnrin yìí pé kò síbi tí ń lọ o àwọn ti jọ rò pọ̀ àwọn ti jọ lẹ̀ pọ̀ ni ẹ̀yin èèyàn wá ẹ bá ń dá sí lórí ètò fún tòní ẹ bá ń dá sí. a ní ìṣẹ́jú márùn-ún sí kó tó di pé a máa dágbére lórí ètò fún tòní láàrin ìṣẹ́jú márùn-ún ọ̀hún àmọ̀ràn tẹ́yìn náà bá fẹ́ fún arákùnrin yìí kí nìkan ṣe ẹ dákun ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ìgbàgbọ́ yẹmí ọ̀làdèjì ẹ ṣeun rọ́wọ́ yín ní tẹ́ bá fẹ́ kárákùnrin yìí ó ṣe ẹ dákun a retí àtẹ̀jíṣẹ́ yín láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù yìí. Kárọ̀rá takété, ẹ bá jẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀, ká má torí àkọ́tẹ̀kù wípé yẹ. ṣeun ìyá mi Roslyn ẹ ṣé mo kí yín o Roslyn ẹ ṣé mo kí yín ẹ kú ọjọ́ méjì mẹ́ta ẹ kú bójú ọjọ́ ti rí àtúnkù oṣù tuntun ló ta wọ̀nú ẹ̀ yìí. ẹ ṣeun is grace tí grace mo rí yín bẹ̀ wọn ẹ kú ọjọ́ méjì mẹ́ta káàbọ̀ sórí ètò yìí amọ̀nàwọ́ lẹ́yìn náà ní fún arákùnrin yìí tí ẹ̀yin náà fẹ́ fi gbà á níyànjú kí ni kárákùnrin yìí kí ni kó ṣe kí ni kó ṣe. ṣé kárákùnrin yìí ṣé kó wulẹ̀ mọ́ fẹ́ yàwó kóhun àti arábìnrin yìí kí wọ́n jọ mọ́ lò gbésí ayé wọn lọ bẹ́ẹ̀ kí wọ́n jọ mọ́ ṣe màmá ń dágbé ìyá ń yọ wá kí wọ́n jọ mọ́ ṣe lọ bẹ́ẹ̀ bí arábìnrin yẹn ṣe fẹ́. ọ̀rọ̀ ìfẹ́ lè kú ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ lè jù ojú gbogbo lọ. àbí kí ni nǹkan tẹ́yìn lérò pé arákùnrin ọ̀hún lè ṣe. bá a bá tiẹ̀ ní kárákùnrin ọ̀hún tá a bá ní ó sá bóyá kó sá fárábìnrin yìí ǹjẹ́ arábìnrin yìí ṣé kò ní padà wá ṣe ọkùnrin náà ṣé ò ní padà ṣe tí ò ní padà ṣe aburú fún ṣé ò ní padà ṣàbúrú fún arákùnrin yìí bá a bá tiẹ̀ sọ pé tó bóyá kárákùnrin yìí ó sá kó rìn jìnnà síbi tí ọmọbìnrin náà wà. à ń retí àtẹ̀jíṣẹ́ tiyín náà ntẹ́yìn náà bá ní lámọ̀ràn fún arákùnrin yìí. àbí ká sọ wípé n táwọn náà mọ̀ jẹ ló yó wọn kọ́ ló ń ṣàánú n tí ń wọ ọmọdé ìran ọmọ nú. ẹ ṣeun aṣíwájú ẹlẹ́ṣin ńlá mo rí yín bẹ̀ wọn ẹ kú dédé àsìkò yìí. ká sọ pé bóyá táwọn náà mọ̀ jẹ ló hàn wọ́n lè mọ̀ lọ bóyá kí wọ́n gbà ká mú fọ́lọ́run. àbí kí ni nǹkan tẹ́yìn náà lérò pé ó yẹ kí arákùnrin yìí kí ni kí wọ́n ṣe. ìyá mi Abímbọ́lá JP mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ètò ọ̀hún náà sì ti ń lọ bí kùnkùndùn báyìí tòdó pẹ́ wa ká tó wòrí ètò ó ti ń lọ bí kùnkùndùn báyìí. ìfẹ́ lè ju ojú gbogbo lọ. bá a bá lè parí rẹ̀ lọ́sẹ̀ yìí bó bá tún di lọ́sẹ̀ tí ń bọ̀ ńjọ́ mẹ́jọ ọ̀rọ̀ ọ̀hún náà látún gbé padà wá láti lè jẹ́ kí àwọn èèyàn wa kan bá wa dá sí i torí a fẹ́ àfámọ̀ràn lórí ọ̀rọ̀ yìí àfẹ́ àmọ̀ràn ẹ ṣeun ìyá mi wọn ni ẹ̀kọ́ ètò ìyá Ìbàdàn ẹ ṣeun ìyá mi Abímbọ́lá JP ẹ ṣeun dúpẹ́.
lè yanjú ẹ̀ tán lọ́sẹ̀ yìí lágbára Ọlọ́run bó bá dijọ́ mẹ́jọ èyí tún gbé padà wá sórí ètò torí mo fẹ́ àmọ̀ràn ẹ̀yin ọmọ Nàìjíríà rere lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ bá ń dá sí i àmọ̀ràn tẹ́ bá lè gba arákùnrin yìí pé kí ni kó ṣe tó bá ní kóun sá fún ẹ̀yin náà lè mọ retí ẹ lè ti mọ fi èsì yín ẹ lè ti mọ fílẹ̀ dijọ́ mẹ́jọ tó bá ní kóun ó sá fún ṣé arábìnrin yìí ò ní ṣe ní jàǹbá àbí kókú fẹ̀ kan gba kámú kí wọ́n jọ mọ́ lògbèsè ayé wọn lọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi tó bá dijọ́ mẹ́jọ ẹ̀ tún bá wa dá sí lórí ètò bàbá sì lẹ́yìn tẹ́ fẹ́ bá wa dá sí láàrin ìṣẹ́jú díẹ̀ tí a fi máa dágbére lórí ètò yìí tẹ́ bá lérò pé yẹ kí arákùnrin yìí tẹ́ bá lérò pé ó yẹ kó ṣe ṣeun mo dúpẹ́. Ní bàbá Ifá ló dápọ̀ wọ́n ní ìyá méjì tí wọ́n fi ṣòun lọ́rọ̀ wá. Ìpolówó ọjà yín ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn fún gbogbo ohun tí ẹ bá ń tà níbikíbi tí ẹ bá wà tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ káwọn èèyàn gbọ́n pa ẹ kàn sí wa lónìí ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tiwantiwa káfi gbé tìyín lárugẹ gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò oníṣẹ́ owó oníṣẹ́ oṣù gbogbo ẹ̀yin káràkátà ẹ jẹ́ ká bá yín polówó ọjà yín kí gbogbo ẹ̀yin ó gbọ́ kí wọ́n mọ tí ẹ̀ ń tà ká bá yín gbé ọrọ̀ ajé yín lárugẹ ẹ kàn sí wa lónìí ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 07424728743 07424728743 tàbí lórí WhatsApp wa ẹ lè pè wá náà ń bẹ̀ lórí +447424728743 ẹ lè pè wá ń bẹ̀ ẹ polówó gbogbo ní tẹ́ bá fẹ́ polówó àbá yín gbé jáde tí gbogbo àyè ó gbọ́ tí wọ́n sì mọ nǹkan tí bá fẹ́ ẹ̀yin náà ẹ bá wa dòpọ̀ lónìí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV bákan náà iléeṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ìnáwó tí ẹ bá fẹ́ ṣe gbogbo òde yín àríyá yín MC lẹ́fẹ́ ni fún ọjọ́ bí ìgbéyàwó ìkómọjáde ìrántí òkú àgbà ní àjọ̀dún ìjọ àjọ̀dún ẹgbẹ́ lẹ́fẹ́ MC fún àbí ẹ fẹ́ alága àdúró alága àjókòó fún engagement yín ẹ fẹ́ event planner ní ẹ fẹ́ olórin fún olórin ẹ̀sìn ní àbí ẹ fẹ́ olórin fún ìnáwó yín ẹ kàn sí wa lónìí níléeṣẹ́ Authentic Entertainment Organization event fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ọdún níwá Àìṣà Mọ̀fọ́lókó lábẹ́ àkóso èmi ọmọ yín ìyá àbàdàn Authentic yín náà ni a ó bá yín ṣe é tí gbogbo èèyàn ó sì mọ̀ tínú yín gan ó dùn tínú àwọn àlejò yín náà ó dùn ẹ kàn sí wa lónìí níléeṣẹ́ wa Authentic Entertainment Organization ẹ fọ́lọ̀ wa lórí Facebook page wa like page wa ẹ máa rí gbogbo àwọn nǹkan tí à ń ṣe níbẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè wá sí ni 079 080 25944 079 080 25944 lẹ lè pè wá sí bákan náà lórí WhatsApp ẹ lè pè wá náà ń bẹ̀ fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe fún ayẹyẹ ìnáwó yín ẹ ṣeun ẹ̀yin èèyàn mi àdúpẹ́ òkun lónìí wọ́n dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi lórí ìtàjọ́ tukọ̀ ètò tòní ilé onílé wọ̀nà òní náà wá ìbànújẹ́ òní dàpọ̀ máyọ̀ wa oṣù tuntun tá a wọ̀ yìí oṣù ọyọ̀ oṣù ọlá oṣù owó ọmọ àlàáfíà náà ni ó jẹ́ lágbára Ọlọ́run wọn ní fi wá palẹ̀ ọdún yìí mọ́ lágbára ṣe Èdùmàrè èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ni mò ń dágbére fún yín lónìí pé àwa náà la máa wá ẹ̀yin náà la máa bá a ní gbọ́bi síra wa àwa náà ò ní gbọ́bi sí yín a ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ ìbànújẹ́ kò ní wọlé tọ̀ wá lágbára àṣẹ Èdùmàrè ìbànújẹ́ ò ní wọlé wa o àní rójú ẹkún àní lẹ́rẹ̀kẹ́ ò ṣe ẹ dákun ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́dún bá ti ń lọ sópin bá oríṣiríṣi nǹkan náà ní máa ń ṣẹlẹ̀ ẹ rí wípé bá ti gbẹ́nu létí sẹ́ ń bàbá ẹ mọ̀ gbọ́ bàbá àbọ̀ oríṣiríṣi ìbànújẹ́ òní bá lé wa ẹ dákun bàbá ń dáná ẹja wo ní tá a fi dáná dáadáa pé apá okú fínfín bàbá sì ń jáde náà bàbá ń lo ọkọ̀ ẹja yẹ mọ́tò wa wò dáadáa ẹja wò dáadáa kárí wípé gbogbo èmi ni táyà gbogbo ó dúró pérépéré tí nǹkan kan ò ṣe wọ́n ẹja yẹ gbogbo ẹ̀ wò lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní bá wa ẹ má sì já báyàn jà ìjà òdọ́là orúkọ náà nìkan máa ń sọ̀yàn ẹ má jà báyàn jà ikú tí ó pa kálukú ń bẹ ń pàkọ́ ẹ̀ kálukú ní irú tí ẹ kí kọ́lọ́hún ọba kó má jẹ́ kí bí ó bá wa dáadáa Deborah Yétúndé ẹ ṣé mo rí yín Olúwakẹ́mi Ṣítù mo rí yín lẹ́ẹ̀kan sí
tí kálukú ń gbé ká kò sẹ́ni tó mọ̀ òun bẹ̀ lábí aṣọ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o àdúrà wa ó gbà ìbànújẹ́ ò ní tọ́ sí wa èmi náà ń lọ lónìí nù òun nílò ẹja tó lọ tí ò dálé omi òun nílò lọkànkàn tó lọ tí ò dálé òde mi ní ìmọ̀wá yìí náà ní ìmọ̀ bá ò àní gbọ́ bí àní gbọ́ kú síra wa lágbára ọlọ́run ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ báyìí náà níbẹ̀ náà lágbára ṣe Èdùmàrè ó bá tún dijọ́ mẹ́jọ á pàdé pẹ̀lú ògo ọlọ́run ọba pẹ̀lú ètò wa lẹ́kùnrẹ́rẹ́ ní ìjọ́ mẹ́jọ ẹ dákun bẹ́ẹ̀ bá réṣù tọwọ́ kọ́ mú tó fi gọ́ọ̀gù ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù oníṣẹ́mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa agbára ṣe Èdùmàrè títí ìjọ́ mẹ́jọ tá a tún fi pàdé ká pàdé níre ká pàdé láyọ̀ ká mọ́ dòlódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dàbọ̀ náà. ìyá bíútì ìyálájẹ ẹ má bínú mo ṣe rí ní ẹ má bínú ẹ ṣeun ṣeun ìyá mi ó dijọ́ mẹ́jọ. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí i pé rere lolúwa. Káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for
advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community. Online station best for the community. Home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa. Ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa. Ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter, Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ ilẹ̀ títì.